and we can't be friends. It's fine. Thank you. Wait, this food is very nice. Like, this restaurant, you're the absolute best. What about your food, your order? No, I'm okay. Okay. Don't want to eat yet? I think I'm okay. That's it. You are a beautiful lady. Thank you. In and out. Wait. Oh, it's a big one. In fact, at Temitope, you have been nothing short of greatness. Every man out there would die to have you. But I'm sorry to break this to you. But I only continue to marry for some reasons. Kini mo ṣe? Oh, she won't come for me. In fact, you are perfect. Why are you breaking up with me? Terry, she will see how we carry the community. It's about suffering me. You come by the shell. Before the power. You can think of the single for what? Yes. Before now, àtijọ́ lọ sọ́dọ̀ màámi. So, mo was surprised but also for me pé I'm wá sọ́dọ̀ ìyá mi. I was like, who is mommy? Who is ìyá mi? Mommy. Ẹ̀yin tèmi, ẹ̀yin Tọ́pẹ́yẹmí Onítàn, ẹ káàbọ̀ padà sórí ìkànnì yìí, Ọpẹ́yẹmí Onítàn TV. Eléyìí tí mo mú wá fún yín, Alágbe Oníyà Méjì. Ṣálágbe mo pé ẹ má bínú, Alàgbé dòdò mi, Oníyà Méjì, Remi dòmí mi. Ìgbà bóyá mo gbà. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí, mo ti lọ, mo ti rìn káàkiri, mo ti wò pé ìparí ọ̀sẹ̀ ti dé, ẹ jẹ́ mú nǹkan wá fún yín kẹ́ ẹ wò, ẹ̀yin tẹ́ bá ti rí lórí Abeni TV ni Alàgbé Oníyà Méjì kẹ́ lọ wò. Kí ni ó fà á? Ọmọkùnrin ìyá àtọmọbìnrin wọn ti jọ ń bá a bọ̀ láti ó ti lé lọ́dún méjì. Ṣé wá rí ọmọkùnrin ìyá méjì ló ní o? Ó ṣe ọmọbìnrin ṣáà ń béèrè pé kí nìdí tó fi jẹ́ pé ìyá méjì ló ní. Àmọ́ bóyá yẹn ló kó sí ìyọnu. Ẹ mọ̀ pé mi ò kì í ṣe spoiler, mi máa láìkí máa bá fíìmù jẹ́ fún yín. Mi máa láìkí máa bẹ eré àgbéléwò jẹ́ fún yín. Fún ẹ̀yin tí ẹ bá ti wò mí nílé sọ kọjá bíbá yìí torí wípé eléyìí mi fi ń gbárùkù tì wọ́n. Eléyìí èmi ń ṣe kí ni? Èmi wò pé ok ẹ jẹ́ kí mi náà máa ṣe lápá bíbá yìí láti ràn wọ́n lọ́wọ́ torí wípé wọ́n ń ṣe iṣẹ́ takuntakun. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí ẹ ṣé gidi gan ni pé ẹ̀yin náà kílíkì bíbá yìí. Ẹ lọ sí orí Abeni TV kẹ́ lọ wo Alàgbé Oníyà Méjì. Eré àgbéléwò tó kọ́ni lẹ́kọ̀ọ́ ni, tó kọ́ni lọ́gbọ́n àti ìmọ̀ àti òye. Ó ń rúni lójú díẹ̀díẹ̀ kí ọmọ ènìyàn kó ní ìyá méjì tó jẹ́ wípé ẹ má jẹ́ ń sọ kí bó ṣe kí nínú ẹ̀ kí n má sọ fún yín kí n má bàjẹ́ fún yín. Ẹ lọ wò ó. Kí ló ṣẹlẹ̀ gangan? Oyé èmi ṣì wà confused. Kí ni nǹkan tó máa ṣẹlẹ̀ ní apá kejì ẹ̀yin tèmi? Ẹ jẹ́ kí n mọ nǹkan tẹ́yin rò pé ó máa ṣẹlẹ̀ ní apá kejì. Nígbà tí Alàgbé ti ní òun ò fẹ́ Dérìn mọ́ báyìí, kí ni nǹkan tí Dérìn ṣe? Ṣé kì í ṣe pé ìbéèrè tí Dérìn béèrè lọ́wọ́ ìyá yìí òun ló fà á tí Alàgbé fi ní òun ṣe mọ́? Kí ló dé tálàgbé máa ń wọ aṣọ funfun ní gbogbo ìgbà? Kí ló dé tó jẹ́ pé owó tuntun làlàgbé máa ń ná? Ṣé Alàgbé ṣògùn owó ni àbí báwo tó jẹ́ wípé ó ń tọ́jú ìyá ọ̀rẹ́ ẹ̀ ju ìyá tiẹ̀ lọ? Ìyẹn ni òye mi o. Ẹ̀yin tèmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mo máa ń fẹ́ràn kí n máa rètí eré àgbéléwò. Ṣé rí ibi tí wọ́n gbé mi sí, tí ó gbé ọkàn mi sí báyìí pé ó wà ń gbé ọkàn mi síbi kan pé kí ló ń ṣẹlẹ̀? Máa fún ẹ̀gbọ́n tiwa Habeeb, máa fún wọn ní 9 nínú 10. Wọ́n gbìyànjú àmọ́ wọ́n mú mọ̀bí tó ń gbé wa lọ báyìí. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí ẹ jẹ́ a kó ojú lọ́nà apá kejì. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ tí apá kejì bá ti ń jáde, màmá jẹ́ kẹ́ ẹ mọ̀ yẹn ṣáà ti kọ́mẹ́ǹtì lórí fídíò yìí. Tí ẹ bá ti kọ́mẹ́ǹtì lórí fọ́nrán yìí, èmi máa notify yín tí apá kejì bá ti jáde torí pé èmi orí YouTube lè máa ń sùn. On YouTube where I dey sleep, orí YouTube lè máa ń sùn. So kó má jẹ́ pé ẹ ti gbàgbé mọ̀ wípé yẹ kẹ́ ẹ wà Alàgbé. So tẹ bá ti kọ́mẹ́ǹtì èmi máa padà sọ fún yín pé Alàgbé apá kejì ti jáde, ẹ lọ wò ó. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí ẹ ṣé gidi gan ni. Mo ti fẹ́ máa lọ gẹ́gẹ́ bí ìṣe mi, ẹ̀yin náà mọ̀.
mi máa ń fẹ́ kó gùn jù torí tó bá gùn jù kò ní dùn, tó bá ṣe kí ni, tó bá dẹ̀ kéré náà kò ní dùn. Àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ̀yin tọ́pẹ́ yẹmí, ẹ máa ṣe rere, èmi náà máa ṣe rere. Gbogbo wa la jọ máa ṣe rere lápapọ̀. Ẹ̀yin tó yẹmí, ó dàbọ̀. Babatunde, what can I do for you? Anyways, I like you. I like you really well. So if you don't mind, can we be friends? I'm sorry, we can't. I'm actually here to wait for my man. I mean, the love of my entire life. The man after my heart.